kí ló tí mò ń pè látàárọ̀ tó gbé kọ́? Fún mi wà bedroom ló wà. O ní kúre fún tó sọ ẹ̀. Èmi ń pè ẹ́ láti àárọ̀, o gbé kọ́ mi, o wá sọ fún mi nísìnyí pé fún ẹ wà bedroom kan. Jóná níbo ló lọ toródé báyìí? Ok, ìwọ ṣòṣì lọ àbí? O jáde kúrò nílé, o ṣòṣì lọ kúrò nínú ilé, o rántí mú fóònù ẹ dání. Ayé bẹ́ẹ̀ kọ́, o já wèrè ni, o ṣòṣì lọ àbí? Àbò já wèrè ní ẹjọ́ gígí tá ló kúlẹ̀ fún. Ta ló kúlẹ̀ fún? Ṣé o fẹ́ gbélé ìjẹ́ ni? Bode, I'm sorry. Calm down. Please. O tún ní kúre lẹ́ẹ̀kan sí. Listen, ibi tó bá lọ, jẹ́ kó máa rókì lọ́kùn ẹ̀ o, because mi ò mọ reason tó ṣe múra báyìí. Tó múra bí ẹni pé wọ́n ń ṣègbéyàwó àbọ̀ ṣòkun lẹ́yìn. O tún wá mú fóònù ẹ, o fi sínú ilé, o mú fóònù yẹn dání. Àbí bẹ́ẹ̀ kọ́, do you know how many missed calls tí mo ti fún ẹ tó ti wà lórí fóònù ẹ? Wọ́n ti máa ṣe fún ẹnu lé. Ayé á kọ̀, máa fún imú ẹ̀, máa fi dán nínú ilé. Báyọ̀ lọ́pọ̀lọ́ ọ̀gá lóko oníjẹ̀wùrù alápá má ṣiṣẹ́ lóko alájẹ̀bọ́kọ̀. Bọ́yọ̀ bọ́y olójú kò mú kò lọ ọpọlọ ló fi ń da ọ̀rọ̀ rú ọpọlọ ló fi ń parí ẹ̀. Bọ́yọ̀ bọ́y lọ́gá lóko oníjẹ̀kújẹ. Bọ́yọ̀ bọ́y àfàwọ̀rajà ó rẹwà kó rẹwà ó ṣàtijọ́ mọ́ pupa. Bọ́yọ̀ bọ́y Báyọ̀ ó pa ẹja ọ̀rọ̀ gidi gbà lórí pápá. Bọ́yọ̀ bọ́ ẹnu òkúrọ́ kì máa ń ṣẹ̀ jẹ́. Tánu! Ṣé ẹ̀yọ̀ ẹ̀kún ní? Ọ̀kẹ́ ní ìmọ̀gbẹ́yìn ni wọ́n bí mi. Mo gbóyò ní. Dàmínà kí ló jẹ́ ó tó ń pàrọ̀pàrọ̀ àgbọ̀? Èmi jẹun kẹ̀, ní ti jẹun kódà mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ dáná ni ìfún ti ń ta bíbá ìgan. Mo ní lọ́rẹ̀ dáná ni. Ìyá ẹ lọ́jọ́ ọ̀dẹ̀ ni ẹ́. Yes. Now kí gangan ló jẹ yó kí ló ṣe tó ń fi ariwo dí àwọn aládùúgbò lọ́rùn. ẹ̀ka ìmọ̀ pé yìí lè sọ mo ní dáńṣí adé ni dáńṣá. Kò dáńṣí adé látọ̀dọ̀ tìmọ̀tìmọ̀ ẹ̀ ò làágùn lórí rí àfi tó bá rí nǹkan méjì. Kí ni yín ọ̀gá? Tó bá rí jó. Ó dé ní. Tàbí tó máa fún ẹ lámàlà gbóná jẹ. Ọ̀gá ẹ mọ̀ mí jù, ẹ ti mọ̀ mí jù, ẹ mọ̀ mí gan. Olúwa rẹ̀ dé olóṣèlú Ìbàdàn mọ̀lẹ́tẹ́ nù. Nuisance ẹnu ẹ gbà ṣá kà máa gbọ́. Yes. Ṣé lórí iṣọ́ fún? Watch out. Ìyá ẹ kò mọ̀lẹ́ báyìí ni. Ẹ tiẹ̀ mi rí. Ẹ mi rí. Eré ló ń ṣe. Ń ṣeré ni. Kí ló wà létí ọ lè jẹ? Ọ̀gá wọn sẹ́yìn lálejò bí ẹ ti ń bọ̀ ni. Lóko. Ṣá. Lóko. Ṣá. Lóko. Ṣá ọ̀gá mò ń gbóyìn. So èmi àti ẹ ti di ẹgbẹ́ àbí? Eré ìtàjọ́ ṣe mo ti kọjá pé kò ní làákàyè pẹ̀lú mi mo ti kó master mi fún ẹ mo ti ta right mi fún àbí pẹ̀lú rushes. Ọ̀gá kò rí bẹ́ẹ̀ mo ní iyọ̀ sí yín lọ́rùn ni. O ò fẹ́ yọ sí mi lọ́rùn ayọ̀ tó ń yọ yẹn o máa kó yà jẹ́.
yes a tún fi ibi pa ẹ. ọ̀gá ẹ dákun yìnyín mọ́ ẹ dákun. fún tó ṣe yẹn kò sówó oúnjẹ ọ̀sẹ̀ kan fún ẹ. ọ̀gá ẹ mú sí bọ́ ọ̀gá ẹ mú sí bọ́ ẹ dákun torí ọlọ́mú fọlọ́n bèrè ẹ dákun. on one condition. ọmọ pupa mẹ́ta. ẹ̀rì 50 ọ̀gá mi ẹ̀rì 50 kódà ẹ̀rì tí ó sùn yìí ó dì sí òwòlé ọ̀gá mi ẹ dákun torí ọlọ́mú ló fi fi parí ayé yóò ní táwọn. Samura mo ń gbọ́ ó fẹ́ wá kí mi ó fẹ́ wá gbé ká mọ́lé ẹrù bíi ti bò èmi ẹrù ó sì mú ọba mi dúnú sọ́ọ̀mù mi lèmi tó ṣe pé ẹrù àwé kì í bá mi ká tó mọ̀ sọ pé ó fẹ́ wá gbá òòmù èmi kí mo lè ṣe o a sì ń kiri ọjà lọ́lọ́la ọ̀fẹ́ rí mi ń gbọ̀gbọ̀n dá sí tí níbi tẹ̀lé bọ́yọ̀bọ̀ lọ́lọ́la ìwà nǹkan ṣe sí ìwà nǹkan ṣe sí wọ́n bẹ̀rù sọ̀gbọ́n wọ́n bẹ̀rù dúdú sí aláwàsùn ni. Ti máa ń bínú jù séèyàn lè bọ́ sí ẹni àtiwẹ́ náà ó dà sọ́ọ̀ mọ́ ń tọ́ọ̀sì ní ìsìn bá ń tẹ kíní pupa tí ń bẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́tẹ́tẹ́tẹ́ kó kú lórí aago fún mi ìkẹ́ àbúrò kí ni ìlú sí o káwá ló wà rẹ̀ ara rẹ̀ ìyá kan ìyóò dà. Ogo. Proszę. Ọ̀gá yìí wọ́n tẹ́ ń fi mí gbogbo rí ní fọ́ mi báyìí ọ̀gá gbogbo rí ní fọ́ mi gbogbo ara òtútù mú mi ọ̀gá kódà inú ti tún inú mi báyìí inú rún mi ọ̀gá. Pẹ̀lẹ́. Ṣó ló ń fọ ẹ? Orí ń fọ́ mi ọ̀gá gbogbo ẹgbẹ́ orí mi inú dùn gbàyìn. Èyí ń kọ́? Ọ̀gá ẹ̀yìn mi ń dùn mí náà àfi gbogbo àtẹ́nu la gí mólúwa rẹ̀ mọ́jú ni. Pẹ̀lẹ́. Ebi ń kọ́? Ìpa mi dẹ̀dẹ̀. Iná pa ẹ́? Ìpa mi dẹ̀dẹ̀. Mo ti mọ tó ń ṣe ẹ́. Tàbí ṣé kò mú ọwọ́ ẹsẹ̀ mọ́? Ọ̀gá ìnílé dìde kódà ilé dìde ń bí mo wáyé ilé dìde rárá gbogbo ẹsẹ̀ mi ní gbọ̀n rè. Wá ń ṣe bí pé fún yín lọ́pọ̀. Gbogbo rẹ̀ náà fẹ́ mọ jápọ̀ mọ́ náà. Gbogbo abọ́dì. Wọ́n bí ṣàkí ẹ. Gbogbo rẹ̀ náà ni gbogbo rẹ̀ náà ni. Pẹ̀lẹ́. Ẹ wo sórí tó máa ṣe rè. Wàá rọ́jú báyìí. Wàá bọ́ sílé wẹ̀. Wàá domi sára dáadáa. Ọ̀gá òtútù mọ̀ mú mi. Bẹ́ẹ̀ náà wá aṣọ fìyẹn sómi kó fún kó fi nu ara kó wá wọ aṣọ wá wá oúnjẹ gidi níbi tó ti dáa wàá jẹ yẹn tó bá máa fi jẹ tán àwọn lọ bí iṣẹ́. Ọ̀gá ilé tẹ̀lé yín lónìí o sẹ́ni gbogbo bí ti ń ṣe mí ilé tẹ̀lé yín ọ̀gá ẹ dákun jẹ́ wà nílé. O ò ní lè ṣe yẹn sórí káyọ̀tì lọ kí Samura tó dé ìyẹn ló dáa. Ọdẹ èmi boy oh boy. Báwo. Ká ṣòfò ọ̀gá mi fi ṣàmúrò wà kí wọ́n ti lè dé mọ́ lírí búlọ̀gá o. Lọ́kọ́jọ́ ti wẹ̀. Ọ̀gá yín lọ rẹ̀ wẹ̀ ní ìsìn tí mo sì ti rojú ṣe nínú Samura. A ní kó dákẹ́ ẹkún. Ẹ Jésù kú yìí o. Ó dáná. Ṣé ẹkún ló fẹ́ tán ọ̀rọ̀ tó wà nílẹ̀? Bóyá tí bá sunkún bóyá Ọlọ́run bóyá ó máa ti gbàdúrà mi àṣàánú mi. Kí ló wá kan Ọlọ́run ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ sí? Ṣé ìwọ àti Ọlọ́run lẹjọ́ ń fa ọ̀rọ̀ papọ̀? Mo mi ṣára mi ọ̀kan lọ́rùn ni.
ṣé lọ́rùn kan ló ń ní àmúdà. ìwọ ẹlẹ́dàá mi máma jẹ́ rọrùn ẹkún láàárọ̀ kùtùkùtù ọjọ́ ajé o a ní kó o dákẹ́ ìwọ ọmọ yìí má fẹ́ kó ṣera ẹ léṣe. àwọ̀ dákẹ́ àwọn ọkùnrin wọ́n ti rẹ́ sisi tó sunkún rí àmọ́ ẹnu rẹ̀ náà nìkan o. kí ló ṣẹlẹ̀ mi. ó burú jáì ó bọ́ sí rárá. Sexy wúrà àǹtí wúrà. ẹni kú ní sẹ́mbà ẹni yẹ wẹ̀rẹ̀ jánárì ọlọ́run ẹ ti gbẹ̀yìn ẹkúṣẹ́. kẹ́ mọ̀ wọlé ẹ mọ̀ kónú kótó ní tiẹ̀ abẹ́ kókòtò. àǹtí wúrà àǹtí wúrà. bọ́yọ̀ bọ̀. ẹni yẹ wẹ̀rẹ̀ ní sẹ́mbà. bọ́yọ̀ bọ̀. ẹni kú jánárì. bọ́yọ̀ bọ̀. máàmì ọlọ́run máa gba ìkálẹ̀ ni. àǹtí wúrà ọlọ́run máa jẹ tàn yín ẹ̀ dùn gan-an. ó yá ṣé lè tọ́. nígbà tẹ́ ṣọmọ ológun wọn sí mi ó gbọ́ lóko ẹ má mi yáyín ṣe rí ìyá yín dà. ká ní wọn kì í ṣe ẹ ti fọwọ́ gbẹnu wọn kútukùtù. ẹ̀jẹ̀ onílàkà yìí wọn fún ẹ ní exaggeration ti pọ̀ jù. ẹ má dájà ó ní sọ̀rọ̀ kékeré kan. ẹ kí ni ìṣòro wọn. wo ẹ jẹ́ ká fi tiẹ̀ sílẹ̀ o. mo ò ní ọjà yìí kankan lórí gbámọ̀ o. ọ̀rẹ́ kò sí wàhálà. irú ètè bá gbé wá yẹn ẹ bá mi gbé pálí mẹ́jọ. àǹtí wúrà nǹkan kékeré ò ń tó yín ẹ ṣáà láìkẹ̀ lórí ńláńláńláńlá mẹ́rin péré lẹ máa rí. kí ló dé. mẹ́rin péré lẹ máa rí ṣẹ́rí ìdí rẹ̀ ẹ mọ̀ pé àwọn customers wà pọ̀ then tá a bá ti ń jáde báyìí a máa make sure pé àkọ́kọ́ fún àwọn customers wa kárí ẹ máa béèrè fún mẹ́wàá àfún márùn ẹ máa béèrè fún márùn àfún ní méjì or méjì àtààbọ̀ tá a bá ti wá kárí to everybody tán àwa tún wá ṣe kí ni àwa sample yín round again ẹ máa rí ẹgbàá mẹ́rin yẹn náà tó bá dìrọ̀lẹ́ tó jà bá ṣẹ́kù àṣekí ni àtúnkò fún yín round. bọ́yọ̀ bọ̀ kò dá o kò dá o. bẹ́ẹ̀ yín ẹ̀ lò bẹ́ẹ̀ mẹ́rin péré ní kẹrin lóko. a ní kó dákẹ́ kú. lọ kó parí mẹ́rin wá. lóko parí mẹ́rin lọ kó tán ẹ wá àbẹ̀wò dẹ̀ ní gbàràn mi. nìṣó bọ́yọ̀ bọ̀. àtúrà ẹ jẹ́wọ́ fún mi kí ló ṣe ọmọdébìnrin tó ń sọkún. bàbá ẹ̀ ni. bàbá ẹ̀ ló nà sísí. bàbá ẹ̀ ò nà wọ́n fẹ́ fi lọ́kọ ni. òun gan fọ́ ni wọ́n fẹ́ kó márì ló ṣe ń sunkún. ẹ jọ ṣé ètò ń ṣe yẹn ṣe ẹkún ìyàwó ni àbí ẹkún ilé ọkọ. ẹni tó fẹ́ kó fẹ́ yẹn afọ́jú ni. rárá o. adití. rárá o. abuké. no. oge lẹ́sẹ̀. oge níbi kankan jàre. oge lápá ló wá ń sunkún àbí ṣé kò lè ṣe. ó máa kẹ̀. tìbítìbí. tó bá ti wà jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ni ọ̀gá nìyá múdà èèyàn ní ò lè mọ̀bẹ̀ ọmọkùnrin yẹn ó ń gbìyànjú. tí mi wúrà ọdẹ ẹja mi tọ ẹ ti ló bẹ̀rẹ̀ yányányányányán o tún ti bẹ̀rẹ̀ àbí. mo sọ lẹ́ẹ̀kan mo ní sáyẹ̀sì yín wà ẹ ti ló bẹ̀rẹ̀. leave me alone jàre kí ni problem ẹ ẹni sùúrù débòrí. ẹni sùúrù nítòótọ́ náà kí gangan ló ṣe é tó ní kò fẹ́. bàbá yẹn ti dàgbà jù lọ ọmọ yìí ò láìkẹ́ ń tán fún rárá pé kó fẹ́. ó dàgbà jù lọ. kò láìkẹ́ ẹni tán ni kó fẹ́ yẹn. yóò tó láìkẹ́ ó dàgbà látọmọdún mélòó. ṣé bàbá yẹn bàbá yẹn tó bàbá ẹ̀ bí lọ́mọ kódà ó ti lé láàádọ́rin ọdún. 70 something. bẹ́ẹ̀ni. ẹ jọ ní mo lo ti rọmọ yìí. ẹ fi rẹ̀ mórí yẹn títì ni ọmọdún mélòó lòun.
ọmọ ọdún 17. 17. Yes. No, ó ti kéré jù. Àtúrà àǹtí lẹ́ńtọ́ lọ́hùn child abuse ni àkódà kí ló fẹ́ ṣe sí báyìí. Kí ni ó fẹ́ ṣe sí? Ó máa fẹ́ náà ni. Afẹ́. Ó máa fẹ́ o torí pé bàbá ẹ̀ ó ti gba àìmọye owó lọ́wọ́ ọkùnrin yẹn wá ní kó máa fẹ́. Ó máa fẹ́ by fire by force. Ọkùnrin ló ń sùn. Bye oh bye. Ọ̀gá ṣé àmọ́ pọ̀ ọmọ tí ń sunkún pantala àbíkí lórúkọ rẹ̀ ọmọ òun lójú ti kọ́bọ̀. Kí ló rí? Ẹ ṣeun ìrírú rẹ̀ rí láyé mi kí ọmọ lójú ti rárá. Èyí bó ti sẹnu ni ó sẹnu pẹ́tẹ́pẹ́tẹ́ bí irú pẹ́tẹ́ ó sẹnu pẹ́tẹ́pẹ́tẹ́ bí ìgbẹ́pẹ́ tó ti pọ́n jù tí mọ́tò tuntun wá tẹ̀ tó wá tẹ̀ pa bó ti sẹnu rẹ̀ nu. Ẹ̀yin orí èmi tí ń ra yóò sì mo yá fún lóko. Ìlú wa pè é. Bántálẹ̀ ẹlẹ́kùn ni. Bántálẹ̀ ẹlẹ́kùn. Lóko. Ṣá. Àgbo ẹ̀kú kan. Ọ̀gá ẹ ti ẹ̀dùn náà kí ni ìṣòro ọmọ nǹkan kí ni ń pa á lẹ́kùn. Tó máa ṣe máa pọ̀ wọ́n fẹ́ kó lọ ilé ọkọ níjà rẹ̀. Ilé ọkọ kí ni wàá ń pa á lẹ́kùn bẹ̀ kó má bọ̀ nílé lórí òkè àdúrà kó wá wo bí àwọn obìnrin tí ò tó rárá àtàwọn tó jù lọ tí wọ́n ti ń gbàdúrà ní kíkan pé Ọlọ́run o ṣàánú mi o káwọn ti èrè èèyàn kan jẹ́ àwọn gbé ráúráú tí ó lọ rí fáwọn ṣáyà kẹfà. Lógo ṣá. A ní ọmọ yẹn jẹ́ àbúrò ẹ̀ tó jẹ́ ọmọ ọdún 17 17 years wọ́n wá ní kó lọ fẹ́ bàbá tó ti 70 something inú ẹ̀ á dùn àgbàdo àmàjò. Kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí o ti ṣe àbúrò mi kí ni bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ tiẹ̀ tí ò lè ṣe ní táwọn òbí rẹ̀ bá fẹ́ ẹ̀rọ ṣe ẹ mọ̀ bálòkó tó bí mi gangan wọ́n lé ní ọmọ ọdún 54 kí wọ́n tó fẹ́ ìyá mi ìyá lóko kí wà ní tiẹ̀ kí ni tiẹ̀ tí ò lè ṣe ní táwọn òbí rẹ̀ bá fẹ́. Ṣá sórí ayé ìgbà àwọn bàbá àti ayé àtijọ́ ni ìgbà yẹn ló máa sọ pé ojú dúdú láyé ìsìn child abuse ni ọmọ yóò tí 18 ẹ lè fa lọ́kọ kò yí ẹ látọ̀ á ní pé fáyọ̀ ẹ wá fẹ́ kó lọ ilé ọkọ nìyẹn ẹ wá wá ẹgbẹ́ ẹ láti jẹ́ kó fẹ́ kó ń ṣèyàn tó jẹ́ pé ó ti wà ní quarter to go gọ́wẹ̀ quarter go ẹ̀fún lógo ṣá lógo ṣá ó gbọ́dọ̀ rọ ọmọ yẹn lè fa báyìí. Kí wọ́n ti sẹ́yìn ní ó fẹ́ ni sẹ́yìn ní ó fẹ́. Kò lè fẹ́ mi ó jẹ́ lè fẹ́ mi àmọ́ kò ní í fi bàbá yẹn. Boy oh boy. Kó níyàwó ní December. Ṣé ti a ṣe tán nìyẹn? Ìyá mi ẹ wò mo sọ fún yín pé ọjà wa kì í gbélé yín náà dẹ̀ mọ́. Bàbá ṣe ń kọ́ wa báyìí àwọn kọ́sọ́mà ń gbà ní in fact Ọlọ́run ṣe yànnú. In fact ṣẹ́rí product yẹn àwọn customer like ẹ bí wọn fẹ́ máa ra ọjà mímọ́ àfi ti yín nìkan. Wọ́n like àwọn product wa gbogbo product April Ventures àwọn èèyàn máa ń kó jẹ rush. Ó ń kọ́ ẹ̀yìn bá ń tálẹ̀ lẹ́kùn nù. Lóko ó tún ti bẹ̀rẹ̀ wáyà bí kí ni problem ẹ ná. Ẹ mọ̀ gbọ́ mọ́ mi ṣé mo para mọ́ ni ngbà wọlé lẹ́ẹ̀kan ẹ rí bó ṣe sẹ́nu ni mọ̀mọ́ sí àmọ́ purọ́ ọmọ ó ní tálẹ́ǹtì ẹkún pọ̀ ó yọ lọ́ọ̀rì mọ́ sunkún ta. ṣé ló burúkú sàn kọ́mọ ọlọ́mọ lọ máa sunkún ta ṣé wọn kọ́ ẹni àbí wọ́n lò lẹ́kọ̀ọ́ ẹranko olóyìnbó. àti wúrà ó yẹ kẹ́ ẹ ti mọ àlòkó lè ní kí ìṣànà ó yẹ kẹ́ ẹ mọ̀ pé lóko ní kọ̀tọ̀kọ̀tọ̀ ni ẹ gbójú mẹ́ ẹ bá ṣe ń sọ lọ báwo ni mo ṣe lè kẹ́ ti ọmọ yẹn. Boy oh boy kí ló ṣẹlẹ̀ èmi mà kó fẹ́ràn ọmọ pupa. ṣùgbọ́n ibi tẹ́ ẹ fojú sí ọ̀nà ìgbà mi lọ. ó lọ́nà wá gbà. On a serious note ibo ló ń gbé báwo ni mo ṣe lè kẹ́ tẹ. ilé wọn ló ń gbé náà. ó jẹ̀bi ilé tí a ní ọba máa gbé kí ni tiẹ̀ ń sọmọ bá ń tálẹ̀ ọ̀hún gan-an. Lóko ẹ gbà mí àrífín èmi àti ẹ ti wá ń pọ̀ jù lẹ́nu ọjọ́ mẹ́ta
ṣé mi àti ẹjọ́ jẹ́ sàwáwà bí mo jẹ́ gbẹ́ ẹ ṣé òun rọ́ ọmọ tó mú káàkiri. ẹja fi ọ̀rọ̀ lòkù sílẹ̀ sẹ̀ máa dàsílógó. fẹ́m. afẹ́m. ẹ o àtúrà on a serious note mo fẹ́ rí ọmọ yẹn báwo ni mo ṣe lè gẹ̀ẹ́tì ẹ̀ ṣẹlẹ̀ fún ládẹ̀ sílẹ̀ wọn. bàbá ẹ̀ burú o ó lè yìnbọn pa ẹ́ dànù. pátá ni yóò pátá ni yóò pa ọmọ ìjọba. lógo. ṣá. pátá ọmọ ìjọba. ẹranko olóyìnbó ló wọ̀nyí. báwo lè wọn jàre báwo ṣe lè gẹ̀ẹ́tì ẹ̀. ilé wọn ò jìnnà síbí mo lè bá máa bẹ ránṣẹ́ sí. bye oh bye. kò dẹ̀ sí ẹni tó lè bá wọn sọ̀rọ̀. níbo ẹ mọ bàbá mi lè ṣe ń sọ̀rọ̀ báyìí. bàbá ẹ ó burú ju àpò àrà lọ kò sẹ́ni tó lè bá sọ̀rọ̀ tinú mi ni wọn ò ṣe ló máa ń bá kiri. kódà àwọn aláwọ̀ ẹgbẹ́ wọn gan ó bẹ̀rù wọn. aláwo ṣé babaláwo ni wọ́n ni. bẹ́ẹ̀ni. Ọ̀rúnmìlà mo jíire lónìí o ire owó ire ọlà o agbọ́n rẹ̀ gún ohun tí wọ́n jẹ lónìí mọ́tà tó jẹ fún mi. dígbólúkí wọnú. ẹ má bínú. báàmí o àrùn tó mi là. sọ́ọ́rí ẹni tó ń rán mi sí tí wọn ò mọ̀ rí ìtọ́ àti kẹ̀lẹ̀bẹ̀ rúnú lórí ìránṣẹ́ Ọ̀rúnmìlà okú lónìí. ẹ má jẹ́ n kú ikú pa lónìí. ẹ má jẹ́ n kú ẹ má jẹ́ n ikú kú pa lónìí. ẹ má jẹ́ n kú awo lọ́sàwọ̀. mọ́sọ̀ bẹ́ẹ̀ mọ́ káì mọ́sọ̀ bẹ́ẹ̀ mọ́ àwọ̀ tèmi ẹ̀ ṣe àwọ̀ ẹlẹ́nu rún bíi tiẹ̀ ǹjọ́ rí mi rí. rárá o rárá. o lè rí mi kí mo fẹ́ wá ṣe nírú abúlé yín tí ẹ bá ṣe Ọ̀rúnmìlà bàbá gbọ́n mi rẹ̀gùn tó rán mi sí ọ. Ọ̀rúnmìlà bàbá kí n jẹ̀bù rẹ̀ ó yá tẹ́tí rẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́ Ọ̀rúnmìlà rán mi sí ọ Ọ̀rúnmìlà ní ǹjẹ́ ọ níṣẹ́ ó ní jíṣẹ́ fún ọ ó ní ìgbésẹ̀ tó o fẹ́ gbé lórí ọmọ rẹ bá ń talẹ̀ ó ní ọ má gbé o bá mi mo ti ń jẹ fún un ó ní ọ má gbé o torí bá ọba ilé gbé àyànmọ́ rẹ̀ lọ dàrú ọ̀dà àyànmọ́ rẹ̀ rúnú bí irun Bob Marley àyànmọ́ rẹ̀ lọ dàrú. bàmọ́ lílì. kò lè yọ èdè àwọn awọ ọ̀run nu kò lè yẹ̀yìn àwọ̀ ayé dàda mo fẹ́ pè bí ìgbà tó darun rẹ̀ rú bíi ti dàda ni tó yọ mọ́sẹ̀ o kó o jó fẹ́ tó hùn látọkàn rẹ̀ bàbá wa jó fẹ́ tó hùn látọkàn rẹ̀ ayé rẹ̀ ọmọ ọ̀run ni yóò mọ̀ ọ̀run bíi tọ́ àti kẹlẹ̀bẹ̀ ẹnu rẹ̀ báyé rẹ̀ ó sì mọ̀ ọ̀run nu. wọ́n Ọ̀rúnmìlà àwòdélé ẹgbẹ́ àká àlejò. wọ́n ṣe ńlá àlejò ìtọ́ àti kẹlẹ̀bẹ̀ ẹnu rẹ̀ nínú tó fi ṣe ńlá àlejò náà ti tó sọgbọ́ kò ṣe ń tá owó fẹ́ ni o kò ṣe ń tọ́ Ọ̀rúnmìlà fẹ́ ni o àwòdélé o àwo ṣe o àwo mo dúpẹ́ o àwo mo dúpẹ́ o ẹ kú àtọ̀nà mi o àwo mo dúpẹ́ o. Ọ̀rúnmìlà afa ẹ̀ẹ́dẹ́rì mi mo jẹ́jú bẹ́ẹ̀ ṣe rán mi lọ mo ṣẹ̀rù bá ẹ̀rù bá ọ̀gá ẹ̀ mọ̀ mí. báwo ni ṣé kò fún fani kankan ni. ọ̀gá ó fún ẹ̀wọ̀ ẹja mo lo jàdí gẹ́gẹ́ mọ́mú jọ káwọn ọmọ bíi ẹja mo lo jẹjẹjẹjẹ. Ọ̀rúnmìlà. inú mi dùn ẹ wo eré ni mo kọ́kọ́ pé nígbà tí bàbá mi tọ́sẹ́ pé èèyàn tó bá wù mí ni mo lè fẹ́. I'm happy for you ìfà inú tèmi náà dùn láti wá balẹ̀ sí i wà á ti ẹ̀ sọ́run ayọ̀. báwo. I'm fine. Bye oh bye. níyàwó rẹ ní sẹ́mbà. àjọṣe ni kílẹ̀ sí dọ́gbọ́ wọ burúkú sọ̀rùn. Bye oh bye. níyàwó rẹ ní sẹ́mbà. ẹni kú January. ẹ ṣe àdúpẹ́. báwo lọ́jà. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. lọ́jà ń lọ. àdúpẹ́ o. ìmọ̀ bí orí gbẹ̀yàn rí bárẹ̀ yan tèmi ìmọ̀ bí bọ́ọ̀ bọ̀ ìgbéyàn rí o bárẹ̀ yan tèmi. lọ́gọ́ ṣá. kí ló borin yẹn wá. ọ̀gá kí ni ọ̀bá náà ń wá
Mbẹ́mi mo ṣe ìtọ́pọ̀jù nù sọ̀rọ̀ ọmọ bàǹtálẹ̀ lẹ́kùn. Ẹ̀yin ló wá lọ nílọ rẹ̀ dìmọ̀. Mo ní ó dìmọ̀ mi. Ó ní bí ti ń ṣe nu. Kì í sì ṣe àkọ́kọ́ tí ìrù ṣẹlẹ̀ rí. Ó di ṣẹlẹ̀ rí. Kì í ṣe àkọ́kọ́, kì í ṣe kejì, kì í ṣe kẹta, kì í ṣe kẹrin. Bí ti mọ̀ ń ṣẹlẹ̀ nu. Bí ti mọ̀ ń ṣẹlẹ̀ nu ọ̀gá. Kí wàá ní gbogbo ìtàn ọkọ wa báyìí? Ìtọ́kọ̀ wa ni pé mo fẹ́ yan orí tẹ̀yàn. Orí ọ̀ abẹ yàn. Ó ẹ lórí obìnrin. Ẹ lórí obìnrin. Lọ́gọ́ aláyọ̀dẹ̀ ni ẹ́ ó kàn wọ́n ni ìwọ gangan lórí obìnrin. Ẹ̀yin gangan ló lórí obìnrin tí ẹ bá ṣe pé ẹ̀yin ló lórí obìnrin ni a ní mo dé gbogbo ibi tá a bá ti ń lọ kí ó lọ gbogbo ẹ̀yin nìkan lóbìnrin yóò mọ̀ rí bá a bá dé yìí o báyọ̀ bọ̀ yìí o bá a dánwò báyọ̀ bọ̀ yìí o bá a dé bí báyọ̀ bọ̀ yìí ọ̀gá èmi náà lọ rè yan rí bí ẹ ti yan ṣé sólúwa rẹ̀ náà dání sẹ́yìn dá tó ní ẹ máa ọmọkùnrin bó ṣe sìn gbẹ̀lẹ̀ ẹ wò mí nà ẹ wò mí. olójú kò mú kò lọ ọpọlọ ló fi ń da ọ̀rọ̀ rú ọpọlọ ló fi ń parí ẹ̀. bọ́yọ̀ bọ́yọ̀ lọ́gá lóko oníjẹkújẹ bọ́yọ̀ bọ́yọ̀ àfàwọ̀rajà ó rẹwà kó rẹwà ó ṣàtijọ́ ọmọ pupa. bọ́yọ̀ 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 lọ́gá lóko oníjẹkújẹ oníjẹkújẹ o. Àdùkẹ́ ọmọ oko ẹ̀wọ̀n belong àánú rẹ̀ ló ṣe mí o àánú rẹ̀ ló ṣe mí. Báyọ̀ ó pa ẹja ògidì gbà lórí pápá. Bọ́yọ̀ bọ́yọ̀ ẹnu òkúrọ́ kì máa ń ṣẹ̀ jẹ́.